Africa Content TV.
àbílẹ̀ ọ̀gọ́dọ̀ tó wúra. Àfẹ́rẹ́ àdìsíwá, sọ̀rí ìwé lọ́ta. Dr. Kóbórà tó àbídá. Dr. Kóbórà tó àbídá. Dr. Kóbórà tó àbídá o. Dr. Kóbórà tó àbídá. Àbídá jájò, jájò, ọ̀yà. 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 Àbídá lọ́jọ́ màmá ọ̀dún, mo pàdé ọ̀rẹ́ mi àtijọ́. Àwa kíra ní ìdí àtijọ́. Olóṣùpá o ti wá ní spáàgọ́. Nígbà débi ọmọ ìwọ nìkan. Ìwọ nìkan ló sọ ìwọ nìkan. Ìdọ́bẹ̀ yẹn ọmọ ìwọ nìkan. Ìwọ nìkan ló sọ ìwọ nìkan. Bó ló ṣe ṣe ò tó fi ṣẹ̀wọ̀ ìwọ nìkan. Òṣùpá máa ń fún lásìkò. Mo lè mọ pé èèyàn tó lè star àti kọ́kọ́ mọ̀ star gan. Star mẹ́ta lágò mẹ́ta ọ̀sán. Ọ̀ṣun kiri ni ó star. Àwọn ọmọ bàbá jù àti ìlà àpárá. Ó ní bàrá mi fẹ́ràn ìṣí. Tọ́jà fẹ́ràn àbòsí. Tọ́jà ń dalẹ̀ kiri ẹ̀yà Júdásì ẹ̀yìn náà. Ẹ sọ̀rọ̀ fún, ẹ sọ̀rọ̀ tánú, ẹ pè kàn fún.
bá ìgbà gbogbo ọjọ́ pẹ̀lú oṣù ṣe pé ẹ bá ìdè ìsálùjọ́ ọ̀tọ̀ rẹ̀ ṣe pé ẹ bá ìdè ìsálùjọ́ ọ̀tọ̀ rẹ̀ ṣe pé ẹ bá ìdè ìsálùjọ́ ọ̀tọ̀ rẹ̀. Torí pé lọ́la dé máa dé àyè dé máa ní wa. Ó bọ̀ wọ́n pápá ó tún dá fọ́mọ̀ jù torí níbi èyí ìsìnkú ní. Torí èyí ó fi sípò ní ilẹ̀ láwo torí níbi èyí ìsìnkú ní ilẹ̀. Bàrí máa dé balẹ̀ tó wá sọ pé fún jẹ́ ṣe jó mọ́. Bàbá ló gbẹ̀yìn lókè tó ga jù.